never fear. Ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí. Ṣé ọ̀dẹ̀ ń dùn? Ṣé dùn tó ń dún? Ṣé gbogbo ẹ̀ ń jọra wọn? Ẹ sì kú ìsinmi ìparí ọ̀sẹ̀. Elédùmarè á wà pẹ̀lú wa. Mo kí gbogbo wa náà pé a kú ọdún ìdúpẹ́ eléyìí tólóyìnbó ń pè ní Thanksgiving tá a ṣẹ̀ṣẹ̀ ṣe tán. Ṣé wọ́n ní gbogbo ọmọ tó bá mọnú rò á mọ̀pẹ́ dá, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Wọ́n ní gbogbo ẹni tó bá mọnú rò lá mọ̀pẹ́ dú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi gan nínú gbogbo ọdún tí wọ́n ń ṣe láyé, mo ti padà dárò ọdún kan ṣoṣo tó dàbí pé ó ṣe pàtàkì tó yẹ kéèyàn máa ṣe yàtọ̀ sọ́jọ́ ìbí, yàtọ̀ sáyẹyẹ ọjọ́ ìbí. Mo nígbàgbọ́ pé ọdún Thanksgiving, ọdún ọjọ́ ìdúpẹ́, mo nígbàgbọ́ pé ó ṣe pàtàkì, ó ṣe kókó láti fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run ọba Elédùmarè. Pàápàá jùlọ tó jẹ́ pé kò mú ẹ̀sìn kankan dání, kò gbé ẹ̀sìn kankan dání. Oníkálukú á ṣe nílànà tó bá gbà wù ú láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun tí èèyàn bá nígbàgbọ́ nínú ẹ̀ pé tọ̀, Elédùmarè, mo dúpẹ́ o. Mo dúpẹ́ àwọn ọ̀rẹ́ mi, mo dúpẹ́ ẹbí, mo dúpẹ́ ará, mo dúpẹ́ àwọn ipò ìgbéga nínú ọdún yìí tó tún fún mi. Mo dúpẹ́ àwọn nǹkan tí mo gbà lérò láti ṣe nínú ọdún yìí tó tún jẹ́ kó ṣeé ṣe fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo nígbàgbọ́ pé ọdún yẹn ó pọn dandan torí mo wo àwọn ará Amẹ́ríkà tí wọ́n ń ṣe ọdún yìí. Mo rí i pé ọjọ́ yìí òun ni wọ́n mú ní òkúnkúndùn. Kódà wọ́n bọ̀wọ̀, wọ́n dẹ̀ fi ààyè gba ọjọ́ yẹn gan ju ọjọ́ Kírísímàsì àti New Year lọ. Bẹ́ẹ̀ ni. So ibi tí mo ti wá jókòó tí mo wá ń rò pé ó ṣe wá rí bẹ́ẹ̀, èmi náà wá padà rí i pé ohun tó ń ṣe ó yé wọn. Bẹ́ẹ̀ ni, ohun tó ń ṣe ó yé wọn. Fún ìdí èyí mo gbà á ládùúrà ẹ̀mí gbogbo wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Elédùmarè á dẹ̀ jẹ́ ká mọ oore. Elédùmarè á jẹ́ kí gbogbo wa ká mọ béèyàn ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún oore tó ṣe fúnyàn látìgbàdégbà. Ẹ káàbọ̀ sórí ètò tèní. Kò ní pẹ́, kò ní gbà wá lákòókò. Ṣùgbọ́n mo róhun kan ni tó kọ mí lóminú, tó jọ mí lójú nítorí pé wọ́n ní ọ̀pẹ̀ẹ̀kẹ́tẹ̀ ń dàgbà, inú ọmọ Ádámọ̀ ń bàjẹ́. Wọ́n ní ayé dojúrú, ó dòdì àdá, òdì àdá dojúrú, ó padà ó dọ̀bẹ. Ọlọ́run ní jáyé wa dojúrú, ayé àwọn ọmọ wa ò ní dojúrú. Gbogbo nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ láyé òde òní àtohun tá à ń rí yálà ní ilẹ̀ abínibí wa wọ́n ti bí wa ni àbí lókè òkun ni, gbogbo ẹ̀ ló ń kọni lóminú, ló ń báyàn lẹ́rù pé ó ṣe wá rí báyìí, odó wo la tún fẹ́ da ọ̀run ńlá sí báyìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ a à lákíyèsí. Ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó bí wa àti àwọn baba ńlá baba wa tó lọ, wọ́n ti lo ìgbà tó dáa. Bẹ́ẹ̀ ni, wọ́n ti lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó dáa. Ó dàbí pé àkókò tá a wà yìí nǹkan ti ń rí bákan. Wọ́n ní bíná bá kú á feérú bojú, bọ́gẹ̀dẹ̀ bá kú á fọmọ ẹ̀ rọ́pò. Àbí wọ́n ní bálàdé ò bá sí nílé, ọmọ wọn ni ó ṣe kí ni? Ni ó jogún ẹkù. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Now, láyé ijọ́hun, àwọn òbí wa ohun tán jẹ́ ó yé wa ni pé béèyàn bá bímọ èèyàn ní láti tọ́jú ọmọ. Nítorí ọmọ la ṣe ń ṣiṣẹ́. Ọmọ nìyí, ọmọ láṣọ, ọmọ lòdòdó ẹ̀yẹ. Ọmọ ẹni làṣẹ̀yìndè tó bá dọjọ́ alẹ́. Báwọn òbí wa ṣe máa ń sọ nìyẹn, bọ́n ṣe kọ́ wa nìyẹn. Wọ́n á wá máa kọ́ wa, wọ́n á ṣoríṣiríṣi fún wa. Tá a bá sì farabalẹ̀, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbálàyé mi ká tó wọnú ètò lọ ní pẹrẹu. Tá a bá farabalẹ̀, á rí i pé àwọn òbí wa, àwọn ò kàn déédé máa sọ nǹkan fún wa. Eléyìí tó bá ṣeé ṣe táwọn gan ní láti máa ṣe láti máa fi ṣe àpẹẹrẹ, láti máa fi hàn wá lọ́pọ̀lọpọ̀ ìgbà.
wọ́n máa ń ṣe é, tó jẹ́ pé lẹ́nu tí mo ti dé òkè òkun tí mò ń gbókè òkun kódà ní ọdún tó kọjá, mo sì fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn kan nígbà tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ mi tán ní bó o lẹ̀yin ṣe ń ṣe é tẹ́ ẹ̀ ń rí ṣe ní ọ̀dọ̀ tiyín pé àṣà àti ìṣe yín yẹn ó dàbí pé ó ń ṣiṣẹ́ fún yín gan. Ìgbà yẹn gbogbo ọmọ ń pa bàbá, bàbá ń pa ọmọ ń pa ìyá, ìyá ń pa ọmọ kò tíì gbalẹ̀, kò tíì búrẹ́kẹ́ báyìí. Gbogbo èèyàn kan mú ìyàwó àfẹ́sọ́nà, ó lọ bẹ́ ẹ lórí, ó fi ń ṣàṣejẹ fún ìyá ẹ̀. Gbogbo ẹ̀ ò tíì di nǹkan tó búrẹ́kẹ́. Àwọn èèyàn sì rí wa bíi èèyàn kan tá a ní àṣà àti ìṣe ná fi béèrè ìbéèrè yẹn lọ́wọ́ mi. Inú mi sì dùn láti ṣàlàyé fún wọn, mo tún rí bí ohun àmúyangàn pé inú mi dùn pé mo jọ́mọ Yoòbá. Mo wá ṣàlàyé nǹkan kan fún wọn bí ìyá mi ṣe ṣàlàyé ẹ̀ fún mi nígbà ayé ẹ̀ wípé gbogbo ohun tí òbí bá ṣe fún ọmọ tó jẹ́ pé ìgbà tá a bí ọmọ ò lè rìn, kò lè sọ̀rọ̀, kò lè ṣe ohunkóhun tó jẹ́ pé òbí ni ó máa fi ọgbọ́n àti ìrírí tí wọ́n ti rí nípa irú ẹ̀ ni wọ́n máa fi gbé pé tọ́mọ yìí bá ń sunkún bákan méjì ni àbí bákan mẹ́ta ni, bóyá ebi ń pa á, bóyá ó ti ṣe nǹkan ẹ̀gbin sára, bóyá ìtọ̀ àbí ìkejì tí a ní fi gbogbo ẹnu pè. Ìkẹta ni pé bóyá ibi tá a gbé sí yẹn ẹ̀gbẹ́ tó fi jókòó àbí tó fi lélẹ̀ ó ti ń ro ó, bóyá ó fẹ́ ká yí òun ní ara padà. Wọ́n á wá gbìyànjú mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n á wo èyí tí wọ́n ó ṣe tọ́mọ ó fi dákẹ́. Wọ́n ó yà á bẹ́ẹ̀ wò bóyá ó tutù àbó ti ṣe nǹkan ẹ̀gbin sára. Bí ò bá rí bẹ́ẹ̀, wọ́n á gbé e, wọ́n á gbìyànjú tó bá jọ́mọ tó sì ń muyàn láti fún un lọ́yàn. Tó bá gbọyàn tó bá dákẹ́, á jẹ́ pé ohun tó ń ṣe é nìyẹn. Àbí kódà ó lè sùn lọ ńbẹ̀. Mo tọrọ gáfárà, ó ṣeé ṣe kórun máa kun ọmọ kó má rórun sùn. Ṣé ẹ mọ̀ pọ́mọ ò dàbí àgbàlagbà, ó lè máa sunkún torí pé ó fẹ́ sùn, kò rórun sùn. Irú ìyẹn tán bá gbé e, tán bá pasẹ̀ mọ́, irú àwa yìí náà a ti pasẹ̀ mọ́mọdé rí nígbà tá à ń bá àwọn ẹ̀gbọ́n wa tọ́jú ọmọ, tá à ń lọ school, tá à ń gbọ́dọ̀ wọn. Ó lè sùn lọ, tó bá wá sùn lọ, wọ́n á rẹ̀ ẹ́ tẹ́, wọ́n á gbé e kalẹ̀. Ọmọ tún pé oríṣiríṣi o. Ìmíì wọ́n lè rẹ̀ ẹ́ tẹ́ kó jẹ́ pé bí ẹni tó rẹ̀ ẹ́ tẹ́ yẹn ṣe fẹ́ dìde lòun náà ó lajú ni ó tún máa ké pé kí wọ́n sùn ti òun síbẹ̀. Ó pé oríṣiríṣi. Tó bá wá jẹ́ pé kì í ṣe gbogbo eléyìí tá a tún sọ yẹn ni, tó bá jẹ́ eléyìí tí mo ti fi ṣàpèjúwe ṣáwájú pé bóyá ibi tán gbé e sí, bóyá ẹ̀gbẹ́ ibi tó fi lélẹ̀ àbí tó fi jókòó ó ń ro ó, ó fẹ́ yíra padà, kò sì lè ṣé fúnra ẹ̀. Tóbí ẹ̀ bá gbé e tán bá bá a yí i padà, ó lè dákẹ́. Gẹ́gẹ́ bọ́n ṣe ṣàlàyé fún wa, wọ́n ní gbogbo ohun tí àwọn ń ṣe fún wa yìí wípé ṣá a ti gbàgbé pé ni àgbà náà á padà di àgbà tí wọ́n á wá di ọmọdé tó jẹ́ pé ipò tọ́mọdé wà yẹn tí àgbàlagbà wá ń ràn án lọ́wọ́ tí wọ́n ń tọ́ ọ, tí wọ́n ń ṣe gbogbo nǹkan fún un yẹn pé nígbà tó bá yá tágbàlagbà bá ti dàgbà, tán bá ti dogbó wípé irú ọmọ bẹ́ẹ̀, irú ìfẹ́ tó ti wà láàárín òun àti irú òbí bẹ́ẹ̀ tí wọ́n ti fi kọ́ ọ dàgbà, ìgbà yẹn ni ó wá san ẹ̀san gbogbo ohun tí wọ́n ṣe fún un. Gbogbo bí wọ́n ṣe mọ tí nǹkan bá ń ṣe é, tí wọ́n bá torí wọ́n nígbà tágbà bá dàgbà tán, ó ṣeé ṣe apá lè má ṣe é gbé bí ìgbà tán wà lọ́dọ̀ọ́, ẹsẹ̀ lè má ṣe é gbé, wọ́n lè má lè yíra padà mọ́ fúnrara wọn bọ́n ṣe ń ṣe nígbà tí ara wọn jí pépé tán wà lọ́dọ̀ọ́. Wọ́n lè má mọ̀gbà tí wọ́n fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbí tán fẹ́ lọ ṣẹ̀yọ́, ó ṣeé ṣe kán ṣe é sára àbí kán tiẹ̀ mọ̀gbà tán fẹ́ ṣe é ṣùgbọ́n okun ara wọn ò lè gbà pé kán dìde bọ́n ṣe ń ṣe nígbà tí wọ́n wà lọ́dọ̀ọ́ langba láti láwọn ń lọ ilé ìgbọ̀nsẹ̀ lọ ṣe é, tó já sí pé wọ́n ó mọ wáyàn tó wà nítòsí tó lè ràn wọ́n lọ́wọ́ láti débẹ̀. Tán bá sì tètè rí ìyàn, á já sí pé ó ṣeé ṣe kán ṣe é sára. Bọ́n bá wá ṣe é sára, gbogbo wa la mọ̀ wípé ara wọn ò ní balẹ̀ torí yóò mú ìnira dání. Ohun tí ò mọ́yàn lára, ìdọ̀tí ni, ó rí bíi ti
ọmọ kékeré òun náà ṣe máa ń ní nígbà míì àgbà lè padà kó di ọmọdé. Ìgbàgbọ́ àwọn òbí wa látayé ijọ́un ni pé òbí tó bá wá tọ́jú ọmọ, tó ṣe làálàá lórí ọmọ, tó kọ́ ọmọ, tó fà á ń tẹ̀tẹ́, tó ṣe wàhálà, tó rán lọ iléèwé, tó ṣe báyé ẹ̀ ó ṣe dáa, pé nígbà tó bá di pé òbí dàgbà, tọ́mọ náà ti dàgbà, tóbi ti dògbó, tí gbogbo iṣan ara tí ò fẹ́ ṣe bó ṣe ń ṣe nígbà tán wà lọ́dọ̀ langba mọ́, irú ọmọ bẹ́ẹ̀ á máa rántí ìfẹ́ tó ti wà láàárín òun àti irú àwọn òbí bẹ́ẹ̀, wípé irú ọmọ bẹ́ẹ̀ á ṣùgbà wọn nígbà tí wọ́n nílò ìrànlọ́wọ́, á dúró tì wọ́n. Irú èmi ńsìnyí, mo lè jẹ́ ẹ̀rí kan. Mo máa ń sọ fún wa dáadáa. Ìyá mi, ó rán mi lọ sí abúlé pé kí n lọ jókòó ti ìyá tó bí òun. Nígbà tá a wà nínú ọludé ni o, pé ìwọ̀nba nǹkan tí n bá lè ṣe kí n lọ ṣé. Mo sì lọ. Mo mọ rírì ẹ̀, mo mọyì ẹ̀. Mo gbàdúà lẹ́nu ìyá tó bí ìyá mi nítorí ó pè mí. Inú ẹ̀ dùn ńjọ́ kan, ó pè mí, ó ní ó yá kí n kúnlẹ̀ síwájú òun. Ó gbọ́wọ́ lé mi lórí, ó ṣàdúà. Mo mọ rírì irú àdúà bẹ́ẹ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, irú ibi tí mo ti wá àti irú àwọn èèyàn tí Elédùmarè tò yí mi ká, tí wọ́n darí ìrìnàjò mi, tí wọ́n ràn mí lọ́wọ́, tí wọn ò jẹ́ ń ṣí ẹsẹ̀ gbé. Mo dúpẹ́ oore-ọ̀fẹ́ tí mo ní, àwọn àdúà, àwọn ère tí mo rí gbà lẹ́nu àwọn àgbàlagbà wọ̀nwọ̀nyí, nítorí pé nílẹ̀ tó mọ́ lọ́jọ́ òní, ó ní ìtumọ̀ sí mi, ó yé mi, ó ní ìtumọ̀ nínú ètò ayé mi àti bí mo ṣe ń bá ìrìnàjò ayé mi lọ. Mo yà lọbẹ̀ yẹn láti ṣàlàyé fún wa dáadáa pé ohun tí mò ń sọ, ohun tó yé mi ni. Ohun tán fi kọ́ àwa dàgbà ní. Nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe fún àwọn èèyàn tí mo ní wọ́n pè mí pé kí n wá sọ̀rọ̀, àwọn fẹ́ mọ bó ṣe jẹ́. Ara ohun tí mo sọ fún wọn nígbà náà leléyìí, tí mo fún wọn lápẹẹrẹ. Mo wá ní nínú ìgbàgbọ́ àwọn òbí wa látayébáyé wá ni pé bó o bá tọ́jú ọmọ ẹ dáadáa, bó bá ṣe tọ́jú wọn, bó bá ṣe ṣe sí wọn, làwọn náà ṣe nífẹ̀ẹ́ ẹ, tí wọ́n á tọ́jú ẹ tó bá dàgbà. Mo ní ó ṣeé ṣe ìdí leléyìí tó jẹ́ pé lọ́dọ̀ tiwa, àwa ò kì í gbé àwọn òbí wa lọ sí hóòmù pé káwọn kan máa bá wa tọ́jú wọn, nítorí pé a nígbàgbọ́ pé kò sí ẹni tó lè mọ̀ ọ́ wò tí ò bá ṣe ọlọ́mọ. Wípé a nígbàgbọ́ pé kò ní sí ẹni tí kò ní súnmú sí àbí kórìíra tí àwọn òbí wa bá ṣe nǹkan ẹ̀gbin sára. Pàápàá jùlọ tó bá tiẹ̀ di pé ó ti tó àkókò tí wọn ò lè fi bẹ́ẹ̀ gbé gbogbo ara mọ́, tó ṣe pé èèyàn kan ni ó mọ̀ ṣe fún wọn, pé ó ṣeé ṣe kán mọ́ rẹ́ wọn jẹ, kán mọ́ nà wọ́n, kán mọ́ gbá wọn lójú, gbá wọn nímú pé o ṣẹ̀gbin sára ṣó o mọ̀ ni. Pé wọ́n sì lè má lè sọ fún wa, kò tíì yé wa, pé ara ìdí nìyẹn, pé lọ́dọ̀ tiwa kò sí bó ṣe fẹ́ jẹ́. Bó bá bí wa tá a bá pé méjì, mẹ́ta, mẹ́rin, a lè sọ ọ́ diṣẹ́ tá á pín láàrin ara wa pé ó yá, ìwọ ló lọ ní oṣù yìí, ó yá tó bá dóṣù tó ń bọ̀, ìwọ tún wá lọ, ó yá tó bá dìgbà báyìí, ìwọ tún wá lọ. Pé báwa ṣe máa ń ṣe nìyẹn. Àì gbé ìyá àbí bàbá wa kúrò nú ilé, ká wá là ń gbé wọn lọ ibìkan, lọ gbé wọn fún àwọn èèyàn kan kán máa tọ́jú. Ayé tí ń dà bó ṣe ń dà, ó ti ń lọ bó ṣe ń lọ. Báyé sì ṣe ń lọ sí, tó ń lajú sí, tá à ń da gbogbo nǹkan rú, tá ní ọ̀làjú dé, bẹ́ẹ̀ náà ló ń dàrú pẹ̀lú bí àwọn òbí wa náà ṣe tọ́ wa. Láyé ìgbà tá à ń sọ, táwọn ìyá wa àgbàlagbà tí wọ́n ń tọ́ wa, ó níye ọdún tí ọmọ ó fi muyàn, ó níye ọdún tí wọ́n ó fi pọn ọmọ, tí ó fi wà pẹ̀lú wọn, tí wọ́n ó fi máa tọ́jú ẹ̀, léléyìí tó já sí pé wọ́n ń fara ro ọmọ yẹn, ó dẹ̀ ń kẹ́kọ̀ọ́ lára wọn, wọ́n dẹ̀ ń ṣe kí ni, wọ́n ń ṣe ìtàkùn ìfẹ́ láàárín ìyá. Even bàbá tó bá ń wálé náà tọ́mọ ń rí déédé, tó ń bọ́mọ ṣeré, tó ń jẹun, tọ́mọ bá jẹun àbí tó ń jẹun kù fọ́mọ, àwọn náà wọ́n ń ṣe kí ni, wọ́n ń ta okùn ìfẹ́ láàárín ara wọn ni, nítorí pé agbọ́mọjó wọ́n lòun lọmọ ń mojú. Now, ní gbogbo ìgbà yẹn ó ń ṣiṣẹ́, ṣùgbọ́n nígbà tó yá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀, a sọ́ di pé ọ̀làjú dé, ó di ká lọ gba
ọmọ ọ̀dọ̀. A sọ di pé ọ̀làjú dé, wọ́n ti ń ṣe wàrà ọmú màálù sínú ike. Bọ́n ṣe ń ṣe olómi ná ń ṣe gbẹrẹfu. A ti ń rà á, ó ti ń di pé ọmú wàrà màálù ló kù tí àwọn ọmọ ń mu. Nígbà míì táwọn èèyàn míì gan bá bébu, wọ́n á ní kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Nígbà tó jẹ́ pé wàrà màálù ná fi tọ́ wọn dàgbà pé ẹ wá ní kán má ní ìwà màálù díẹ̀díẹ̀ lára. Ṣẹ ti rí i pé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí yí padà nítorí ọ̀làjú. Bọ́làjú ṣe wá dé, kódà a róbìnrin míì gan tí ó bímọ tí ó ní òun ò ní fún un lọ́yàn, tí ó jẹ́ pé wàrà yẹn ni wọ́n ó ní kọ́mọ máa mu, ti màálù yẹn. Oríṣiríṣi ló wà. Ó wá di pé gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ìfẹ́ tó máa ń wà láàrin òbí àtọmọ, okùn yẹn ó ń gé, àbí kí n sọ pé ó ń gùn sí i. Nǹkan tó súnmọ́ pẹ́kípẹ́kí tẹ́lẹ̀ ó wá dohun tí ó ń fà, tó ń gùn sí, tó ń gùn sí, tó ń gùn sí. Bá a bá ní ká wò ó lénìí gan, okùn yẹn bí ìgbà tó ti parẹ́, bí ìgbà tó ti parẹ́ pátápátá, tí ò sí mọ́ ni. Torí a rẹ́lòmíì gan tí ó bímọ, yóò sì gbé ọmọ yẹn, yóò gbé e fúnyàn pé kán máa bá òun tọ́jú ẹ̀, yóò bá tiẹ̀ lọ. A ráwọn èèyàn tí wọ́n ń sọ pé kán báwọn bímọ ńsìnyí, kán báwọn gbọ́mọ sínú, tán bá ti bí i kán báwọn gbé e. Oríṣiríṣi là ń rí ńsìnyí. So ohun tí mò ń sọ ṣó yé wa? Now, tá a bá wá wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé ìsinyìí, tó bá ń ṣẹlẹ̀ ní ayé ìgbà tí mò ń sọ yìí, ìwọ̀nba péréte ni. Tó jẹ́ pé tá a bá ní ká máa gbé òdiwọ̀n lé, tá a bá ń sọ̀rọ̀ òdiwọ̀n ọ̀nà 100, bóyá ni irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ó fi kó 2 àbí 3. Tó jẹ́ pé tá a bá wá gbé wá sáyé ìsinyìí, tá a bá ṣe òdiwọ̀n 100, irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ti kó bí 40 ó lé tí ò bá jù bẹ́ẹ̀ lọ, tá à bá ní tanra wa. Ẹ jẹ́ ká wá sílé. Ìdí tí mo ṣe kọ́kọ́ gbabẹ̀ wọlé, mo fẹ́ jẹ́ ká mọ ibi tí gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ kó tó di pé ó débí. Nítorí ohun tí a fẹ́ sọ̀rọ̀ ńpa ẹ̀, ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ ńpa ẹ̀ yìí, ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ní ìlú tí wọ́n ń pè ní Maryland ló ti ṣẹlẹ̀. Kì í ṣe pé bóyá ọmọ Yorùbá ló ṣẹlẹ̀ sí àbárà Nàìjíríà, àbárà Áfríkà, ṣùgbọ́n èèyàn lẹni tó ṣẹlẹ̀ sí. Pàápàá jùlọ èèyàn aláwọ̀ dúdú bíi titi wa ni. Ẹ bá wo àkọ́lé mi, mo ní Ayétótó Àkàmàrà ní Maryland l'Amẹ́ríkà nítorí ogún, ọmọ lu ìyá ẹ̀ pa. Ó kùn ún wẹ́lẹ́wẹ́lẹ́, ó kó o sínú ayanran, ó ń yan án nínú ayanran. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ọmọ ọkùnrin o, ọmọ obìnrin ni. Bẹ́ẹ̀ ni, ọmọ obìnrin lẹni tó dánrú eléyìí wò láṣà nílùú Amẹ́ríkà ní Maryland ló ti ṣẹlẹ̀. Àwọn ẹni tá à dẹ̀ ń sọ yìí, wọn ì ṣe pé bóyá ọmọ Kẹ́ńyà, ọmọ Gámbíà àbọ́mọ Nàìjíríà, rárá, rárá. Àwọn dúdú bíì là á pè wọ́n. Ohun tó tún wá ṣe ni ní kàyéfì tó yani lẹ́nu ni pé nínú ìṣẹ̀lẹ̀ yìí, bọ́rọ̀ yìí ṣe rìn, ọmọ tí ó pàyá ẹ̀, tó kùn ìyá ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́, tó ń kó sínú ayanran tó ń yan án, ó tún wá fa ọmọ bíbí inú titi ẹ̀ tó jóbìnrin mọ́ra pé wọ́n jọ mọ̀ sọ́rọ̀ yẹn ni pé kó bóun ní àṣírí. Léléyìí tó já sí pé bégún kan bá wà lórí ohun tó ṣe, ó tún fa ọmọ tóun náà bí, ó fà á sínú ègún yẹn. Ọlọ́run ló mọ ohun tí ó ṣẹlẹ̀ sóun náà lọ́jọ́ iwájú tí wọ́n bá dájọ́ ẹ̀wọ̀n gbére fún un. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà nínú ọ̀rọ̀ yìí tá a lè rí kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òun ló wà nínú ohun tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tá a lè rí kọ́. Tẹ́ bá ń wo ojú fọ́nrán yín, arábìnrin tí ó wọṣọ pupa yẹn, òun nìyá tí wọ́n pa. Òun náà lẹ̀ ń wò ńsàlẹ̀ tó dà pé ó wọ aṣọ bí aṣọ tá a máa ń rán láti ilẹ̀ adúláwọ̀ wá. Ìyá yìí nígbà tí wọ́n pa á, ọmọ ọdún 71, ọmọ ọdún 71 ni. Bẹ́ẹ̀ ni,
Ah, at 71 years old, ó ní ìṣẹ̀lẹ̀ sí ìyá ẹ̀ tí ọmọ bíbí inú ẹ̀ yẹn òun ni ẹni tí ẹ̀ ń rí tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tí wọ́n jọ ya àwòrán tí wọ́n fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yẹn òun lẹ̀ ń wò yẹn. Tó bá yá màá wò ó bóyá a lè rí ojú ẹ̀ gbé síta dáadáa. Tẹ́ bá wo àwòrán kan tún wà lẹ́yìn ní ẹ̀gbẹ́ ibi tí ìyá àti ọmọ ti fẹ̀gbẹ́ kanra wọn. Èkejì tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn òun ni èyí tó ṣekú pàyá ẹ̀ àti ọmọ ẹ̀ tí wọ́n jọ mọ̀ sí ọ̀rọ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀ gan? Báwo ni iṣu ṣe kú tí ọ̀bẹ bẹ́? Á lọ sórí ẹ̀, á sọ̀rọ̀ ńpa ẹ̀. Báwo ni iṣu ṣe kú tọ́bẹ bẹ́? Ìyá tí wọ́n pa òun lẹ̀ ń wò tó wọ aṣọ pupa yẹn, ọmọ ọdún 71 ni. Bẹ́ẹ̀ ni, ọmọ ẹ̀ tí ó ṣekú pa òun lẹ tún rí tóun àti ẹ̀ jọ wà nínú fọ́nrán tán jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yẹn. Ọmọ ẹ̀ yẹn I think òun jẹ́ ọmọ bíi 43 àbí 46, ó dà pé 46. Òun jẹ́ ọmọ ọdún 46. Fọ́nrán tẹ́ ẹ tún wò lójúùran yín ìyá yẹn àtọmọ ẹ̀, bọ̀ eléyìí tó wà ní ẹ̀gbẹ́ kejì, ọmọ tó ṣekú pàyá ẹ̀ pẹ̀lú ọmọ tóun bí tí wọ́n jọ mọ̀ sí ọ̀rọ̀ yẹn tí wọ́n bo ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Ilé tẹ́ ń wò ńsàlẹ̀ yẹn, ilé ìyá yẹn nìyẹn, ilé ìyá yẹn tí ìyá yẹn ń gbé. Now, kí ló mú mi tí mo ṣe wá sórí ọ̀rọ̀ yìí tí mo ṣe fẹ́ sọ ọ́? Mo fẹ́ jẹ́ ká wo ibi tí ilé ayé tó doríkodò dé ni. Irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí à ń gbọ́ ní apá ìsàlẹ̀ lọ́dọ̀ wa lọ́hùn-ún pé àwọn èèyàn kan láwọn ń ṣògùn owó, wọ́n ń gbéyàwó àfẹ́sọ́nà, wọ́n ń pa wọ́n. A ti gbọ́ tẹni tó tiẹ̀ tún kún wẹ́wẹ́ tó ń ṣe é, tó fẹ́ fi ṣàṣejẹ fún ìyá rẹ̀ tí ìyá rẹ̀ ó jẹ ẹ́, àbí bẹ́ẹ̀ kọ́? A ti gbọ́ ti tàwọn tí wọ́n kún wẹ́wẹ́ tán lọ rì í mọ́lẹ̀. A gbọ́ tẹni tó kún wẹ́wẹ́ náà tóun fúnra ara rẹ̀ fẹ́ jẹ ẹ́ àbí tó lóun ti jẹ ẹ́. Ní bí ọdún mélòó sẹ́yìn, a gbọ́ ti tàwọn ọ̀dọ́mọkùnrin kan tán pera wọn ní gbogbo ohun tó wù kán pera wọn, tán pa ọmọbìnrin àfẹ́sọ́nà kan nínú wọn, tán ná wá kó sínú agbada lóru tí wọ́n ń yan án, tí àwọn fìjìláńtẹ́ gbá wọn mú, lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀, ní ilẹ̀ wa nílẹ̀ Yorùbá nìyẹn o. Ṣùgbọ́n ó yani lẹ́nu pé ní Amẹ́ríkà, ní Maryland, wípé ṣé oògùn owó látún lẹ́nìí fẹ́ ṣe ni àbí kí lá ló fẹ́ ṣe? Àbáyé tó ti bàjẹ́ náà ló débẹ̀. Ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀ àtìyá àtàwọn ọmọ ẹ̀, tá bá wádìí ẹ̀, wọ́n bá jẹ́ Krìstẹ́nì, wọ́n ò ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ń lọ o, wọ́n ní wòlíì o. Bó bá jẹ́ Mùsùlùmí ni wọ́n ò ní mọ́sálásí ibi tí wọ́n ti lọ ń jọ́sìn. Wọ́n ní àáfàá tí ó lóun làáfàá wọn, òun ń fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Kẹ́ ẹ tó máa rò ó pé kí ló dé tá a tún sọ̀rọ̀ lọbẹ̀ yẹn, mo ní láti sọ̀rọ̀ lọbẹ̀ nítorí pé ibi tá a bálé ayé dé lónìí pẹ̀lú ohun tá a là ń ṣe, òun ni gbogbo ohun tá à ń sọ yìí. Ohun tá a sọ fúnra wa, ohun tá a nílé ayé dà ni pé ilé ayé ti dáa nítorí pé àwọn ẹ̀sìn tá à ń ṣe nísìnyí ó mú àwọn ẹ̀kọ́ kan wá, ó mú ìlànà wá, ó dẹ̀ ṣàlàyé bó ṣe yẹ ká máa gbélé ayé fún wa. Tá à ń sọ pé àwọn baba ńlá baba wa láyé ijọ́hun pé wọn ò mọ̀ ńpa ẹ̀, àwọn ò dẹ̀ ní gbogbo irú ẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé mo ti sọ fún wa ṣáájú, tá a bá ní ká ṣe comparison irú ìṣẹ̀lẹ̀ yìí tó bá ń ṣẹlẹ̀ ńgbà yẹn, àwọn bàbá tá à ń bú yẹn, ó ti yé yín pé ọmọ lọ déédé ń pa ìyá ẹ̀ àbí pa bàbá ẹ̀, àbí bóyá ó fẹ́ fi ṣowó àbí torí pé nǹkan kan ṣẹlẹ̀, kò wọ́pọ̀. Mo ní kò lè kó ìdá mẹ́ta tá a bá ní ká pín sọ́nà ọgọ́rùn-ún. Ṣùgbọ́n tá a bá ní ká wo tòde òní, nígbà tí àwọn ẹ̀sìn àjèjì wọ̀nwọ̀nyí ti dé tí a sì ti gbà á, tá a sì ti lóun ló dáa jù pé òun ni àṣà àti ìṣe wa ò dáa, póun ló ń mú kán máa gbẹ̀mí èèyàn wá. Àtìgbà tá a ti wá gba ohun tuntun tá a gbà yìí, mo ní tá a bá ní ká gbé sórí òṣùwọ̀n ní ìdá ọgọ́rùn-ún, mo ní
ìṣẹ̀lẹ̀ yẹn tá a bá ní ká wò ó yóò kó ìdá ọgọ́ta ogójì àti mẹ́fà 46 out of 100%. Now ọmọ yìí ṣe rántí pé mo sọ fún wa ẹ tẹ̀ jẹ́ kí n fún wa ní orúkọ arábìnrin tí wọ́n ṣekú pa. Màá dẹ̀ gbìyànjú màá fún wa lórúkọ ọmọ tó ṣekú pa ìyá ẹ̀. Now arábìnrin tí ó ṣekú pa ìyá ẹ̀ òun ló ń jẹ́ Candace Craig. Bẹ́ẹ̀ ni, Candace Craig, ọmọ ọdún 46. Ìyá tí wọ́n ṣekú pa òun ni wọ́n ní orúkọ ẹ̀ ó ń jẹ́, ẹ má bínú o, mo fẹ́ wá orúkọ ìyá tí wọ́n ṣekú pa. Òun ni Margaret Craig. So Candace Craig ó ṣekú pa ìyá rẹ̀ Margaret Craig. Candace Craig ọmọ ọdún 46. Ìyá rẹ̀ Margaret Craig tó ṣekú pa ọmọ ọdún 71. Ṣe rí i pé àgbà ti ń dé sí ìyá yẹn. Now nílùú òyìnbó ó ṣeé ṣe kí ara ìyá yẹn kó sì jí pépé kí ìyá yẹn sì máa lọ kó máa ṣe. Ó ti yé wa. Ṣùgbọ́n nílùú òyìnbó oríṣiríṣi ètò ló wà, oríṣiríṣi ìlànà ló wà, oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà ṣe nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣètò kalẹ̀ pé nígbà táwọn bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́, táwọn bá ti ń dàgbà, táwọn ń dógbó, táwọn ń gba owó pension, táwọn sì ń gba ohun tá à ń pè ní social security, wípé àìdámọ̀ nǹkan kan lè ṣẹlẹ̀ sáwọn káwọn má lè ṣèpinnu àbí káwọn má lè sọ̀rọ̀ mọ́. Gbogbo ìtọ́jú táwọn ò bá nílò, wọ́n lè mú àkọ́bí ọmọ wọn. Ọkọ lè mú ìyàwó, ìyàwó lè mú ọkọ. Ètò tán bá ṣe kalẹ̀, ẹni tí wọ́n bá mú gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fún ní power of attorney pé kó máa ṣe gbogbo ojúṣe, gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú àwọn bírú ìtọ́jú, bírú tí nǹkan bá dé, tán bá nílò ẹni tí ó ṣèpinnu pé yá pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, kí ni ẹ fẹ́ ká ṣe fún ìyá tó wà ńlẹ̀ yìí, tó jẹ́ pé òun ní ó dé tí ò ní ohun tá ṣe ní báyìí ni kẹ́ ẹ ṣe. Now ìyá yìí ó wá mú ọmọ ẹ̀ obìnrin Candace Craig yìí ó fi ṣe ẹni tí ó jẹ́ olùtọ́jú òun lọ́jọ́ ogbó. Òun ló fi sórí gbogbo dọ́kúmẹ̀ntì, gbogbo ìwé ẹ̀ pé lọ́jọ́ ogbó òun o, ẹni tí ó tọ́jú òun o, gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀, gbogbo bó ṣe wù kó jẹ́, Candace Craig òun ló fi síbẹ̀. Candace Craig yìí òun ni mo sọ fún yín pé ọmọ 46 years ni. Òun náà dẹ̀ ti bímọ, òun náà tún ní ọmọ obìnrin. Ìyá ti retire. Ìyá is 71 years old, Margaret Craig. Ọmọ yẹn Candace Craig ló filẹ̀ gẹ́gẹ́ bí olùtọ́jú tí ó máa tọ́jú òun, tó já sí pé gbogbo bí ìyá yẹn ó ṣe máa lọ sí hospital, doctor tí ó lò, irú hospital tí ó lò, bí nǹkan bá ṣe ìyá yẹn kán tó ṣe ohunkóhun, ẹni tí ó tọwọ́ bọ̀wé, ẹni tí ó sọ pé ẹ ṣé, ẹ má ṣé, ó ti yé yín. Irú eléyìí tá à ń sọ ńjọ́sí lórí ètò living will, pé tó bá dágbáú, tó bá di pé wọ́n ń gbé èèyàn míì sórí life support, tán wá ń wò ó pé kò lè yè é mọ́, pé kódà tó bá padà lajú gan, pé gbogbo iye ẹ̀ á ti lọ ó ti wà brain dead, wọ́n lè ní káwọn mọ̀lẹ́bí wá pé kán wá sọ̀rọ̀. Ṣé ká yọ kinní tá a gbé sí nímú tó fi ń mí kó kúkú kú, torí tó bá padà tó bá lajú kò wúlò mọ́ o. Ohun tí wọ́n ń pè ní pé ó ti wà ní vegetative state, ó ti di vegetable, bọ́n ṣe ń pè ń bí nìyẹn. Ẹni tí ò ní, tán nígbàgbọ́ pé kò ní lè ṣe nǹkan kan mọ́, tí ò lè gbọ́wọ́, tí ò lè gbẹ́sẹ̀, tí ò lè ṣe nǹkan kan mọ́, pé tó bá tiẹ̀ lajú á kàn lajú ni, kò mọ ohun tó ń lọ mọ́, ó ti wà brain dead. Wọ́n á máa béèrè, wọ́n á ní ṣé ká yọ kinní tó fi ń mí, torí ṣẹ rí kinní tó fi ń mí yẹn náà owó ni, ó níye tó bá dé. So wọ́n á wò ó pé
kàkà tẹ́ ẹ̀ ń fi owó ṣòfò. Now, ẹ rí i pé àlàyé tí mo ṣe níjọ́ tá à ń sọ̀rọ̀ lórí living will, mo ní ẹlòmíì wà nígbà tára ẹ̀ pé tó wà lọ́dọ̀ọ́, ohunkóhun tó ṣe é ni ó ti máa sọ fáwọn èèyàn ẹ̀ pé bírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sóun o, òun ò fẹ́ rora, òun ò sì fẹ́ wàhálà fẹ́nikẹ́ni. Ẹ má jẹ́ kán gbé ohun téèyàn fi ń mí, oxygen, ẹ má jẹ́ wọ́n gbé sí òun nímú o. Tán bá gbé sí òun nímú, ẹ sọ fún wọn pé kán yọ ọ́ kúrò. Ẹlòmíì á dẹ̀ ní ẹ jẹ́ kán gbé sí òun, tí wọn bá ti sọ pé òun máa di ẹni tó ti rọ tí ò lè ṣe nǹkan kan mọ́ ńgbà tóun bá padà jí, ẹ filẹ̀, torí tóun bá jí ó ṣeé ṣe kára òun tún yá kóun dìde. Ẹlòmíì á dẹ̀ ní kán gbé sóhun títí tóun ó fi gbẹ́mìí mì, kán má yọ ọ́. Oríṣiríṣi ló wà. Ṣùgbọ́n nítorí bóyá torí irú ìṣẹ̀lẹ̀ báyìí, ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì wọ́n á máa fi nǹkan yẹn pamọ́ gẹ́gẹ́ bí àṣírí. Wọn ò ní fẹ́ jẹ́ kẹ́ni tán fi ṣe alákòóso ohun gbogbo yẹn, wọn ò ní fẹ́ jẹ́ kó mọ̀ nítorí pé kó má lọ jóun gangan ni ó ṣekú pa wọ́n àbí ni ó ṣe atọ́nà bí wọ́n ó ṣe ṣekú pa wọ́n. Now, fún ìyá yìí, Margaret Craig, ọmọ ẹ̀ Candace Craig 46 years, òun ló fi ṣe alákòóso. Nínú alákòóso tó wá fi ọmọ ẹ̀ yìí ṣe, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀, ìyá ẹ̀ rí i pé nínú owó òun tó ń wọlé lórí káàdì òun, wọ́n ń ná owó. Owó ń dín, owó òun ò tóye tó yẹ kó jẹ́. Ó wá nígbàgbọ́ pé kò lè séèyàn méjì tí ó máa ṣiṣẹ́ yẹn nígbà tó jẹ́ pé ọmọ òun náà lalákòóso ló wà ńbẹ̀. Ó wá bi ọmọ yẹn pé ṣéwọ ni ò ń ṣe kinní yìí? Kí ló dé tó ò ń ṣe é? Ọmọ yẹn ò wá jẹ́wọ́, ó lóun kọ́, wípé òun ò mọ nǹkan kan ńpa ẹ̀. Ìyá ẹ̀ wá ní òun mọ̀ péwọ ni, ṣùgbọ́n tó bá lóun mọ̀ ńpa ẹ̀, á jẹ́ pé òun máa pe àwọn ọlọ́pàá kán wá wádìí kinní yẹn, torí òun máa fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ sówó òun àti nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ á bira wa léèrè. Ìwọ tí ìyá ẹ tó ti wà ní 70 tó fi ọ́ ṣe alákòóso ohun gbogbo pé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ ìwọ ni kó máa pàṣẹ, tó sì ti fi hàn pé tí ìyá yẹn bá lọ tán, bóyá ìyá yẹn gan ò lọ́mọ míì, bóyá òun nìkan ló bí, tó ti fi hàn pé tí ìyá yẹn bá lọ tán, ìwọ lo lohun gbogbo tí ìyá yẹn ní, torí ìwọ ló fi ṣalákòóso. Kí wá ló ń kan lójú tó ti di pé ó ń dọ́gbọ́n mú nǹkan ìyá yẹn lójú ayé ìyá yẹn, tó fi wá di pé ṣebí ọmọ sí ìyá ni, tífẹ̀ẹ́ bá wà tí gbogbo nǹkan ń lọ déédé, okay, ó ti ṣe nǹkan tí ò dáa, ó ja ìyá ẹ̀ lólè, ó confront ẹ̀, ó béèrè wípé ṣé ìwọ lo ṣé? Kí ló wà ńbẹ̀ tírú ọmọ yẹn bá sọ wípé òótọ́ ni o, bóyá òun nílò owó o, òun lòun ṣe nǹkan báyìí o, kódà bí ò bá sọ pé òun yá ni, òun ó dá padà. Kí ló wà ńbẹ̀? Lójú àwòrán yín, ìyá yẹn lẹ̀ ń wò yẹn, ọmọ yẹn, ọmọ bíbí inú ẹ̀ tó ṣekú pa á, òun lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ yẹn. Now, kí ló wà ńbẹ̀ tó bá jẹ́wọ́? Ṣùgbọ́n torí ó lóun kọ́ lòun ṣe é, ìyá dẹ̀ fẹ́ mọ̀ pé okay, kí ló wá ń ṣẹlẹ̀ sówó òun tọ́mọ bá lóun kọ́ lòun ṣe é. Ìyá wá sọ fún un pé a jẹ́ pé òun á fi ọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá létí pé nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀. Mo rò pé torí ọ̀rọ̀ yẹn tí ìyá yẹn sọ, tí arábìnrin yẹn gbọ́, òun ló wá ṣe é tó fi mú ìyá yẹn. Ọlọ́run ló mọ bó ṣe ṣèyá yẹn, Ọlọ́run ló mọ bó ṣe pàyá yẹn, ó wá pa ìyá yẹn. Ìgbà tó wá pa ìyá yẹn, ilé ibi tí ìyá yẹn ń gbé, tó dàbí pé bẹ́ẹ̀ lòun náà ń gbé, tó wà pẹ̀lú ìyá yẹn, ìyá náà lẹ̀ ń wo fọ́nrán ẹ̀ lójú ìran yín yìí. Ilé yẹn ní ohun tá à ń pè ní basement. Ó ní ohun tá à ń pè ní basement. A lè pè é lájàalẹ̀, àjàalẹ̀ inú ilé. Ọ̀pọ̀lọpọ̀ ilé máa ń ní ní Amẹ́ríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kódà ó dà pé wọ́n ṣì ń ní dìsinyìí. Inú ibẹ̀ ni ó ti ṣe ọṣẹ́ yẹn. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tó ṣe ọṣẹ́ yẹn tán, ó wá mú ìyá yẹn, ó lọ ra ayùn, a máa ń pe kiní yẹn ní hacksaw or chainsaw. L'Amẹ́ríkà ńbí, hacksaw or chainsaw la máa ń pè é. Ó lọ gbé e, ó wá fi kun ẹran ìyá yẹn, ó gé ìyá yẹn sí wẹ́lẹ́wẹ́lẹ́. Ìyá tó bí nínú ni o. Ìyá tó wò ó sùnsùn pé
kán má gbé òun lọ lé àwọn tó máa ń tọ́jú èèyàn nítorí pé kò sí bí wọ́n ṣe lè tọ́jú òun, wọn lè tọ́jú òun dáadáa. Kọ́mọ òun kó máa ṣalákòóso gbogbo nǹkan òun, kó dẹ̀ máa tọ́jú òun. Ó gbà bẹ́ẹ̀. Ọmọ yẹn là ń sọ ńsìnyí, ó wá mú ìyá yẹn ó pa á. Ó pa á tán, ó wá bóyá torí pé kán má baà rí ìyá yẹn tán bá ń wá a, kán má baà lè mọ̀ póun ló pa á, ó wá gbà á lérò pé òun ó gé gbogbo ẹran ẹ̀ sí wẹ́wẹ́. Ó wá mú ohun tá à ń pè ní chainsaw or hacksaw, ó wá gé ẹran ìyá yẹn lékìrí lékìrí, ó wá gé e sínú àwọn trash bag, ó wá gbé e sínú basement, ó wà ní basement ńbẹ̀. Now, mo rò pé àwọn mọ̀lẹ́bí àtàwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ń wá ìyá. Lójú fọ́nrán ilé yẹn, ẹ̀yìn ilé yẹn lẹ̀ ń wò yẹn, ẹ̀yìn ilé yẹn òun lẹ̀ ń wò lójú fọ́nrán. Ìyá tí wọ́n pa àtọmọ ẹ̀ tó pa á, àwọn lẹ̀ ń wò nínú fọ́nrán nínú fọ́tò yẹn. Ìyá tán pa ló wọ aṣọ pupa tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ kan. Ọmọ tó pa ìyá ẹ̀ àti ọmọ tóun ń bí, òun lẹ̀ ń wo mugshot wọn. Àwòrán pélébé tán máa ń yà fẹ́lẹ́wọ̀n l'Amẹ́ríkà, òun là ń pè mugshot. Òun lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ kan yẹn. Ẹ má jẹ́ n sọ pẹ́lẹ́wọ̀n, tán máa ń yà fún ẹni tá bá fẹ̀sùn kàn àbí ọ̀daràn l'Amẹ́ríkà, òun lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ kan yẹn. So, ohun tó wá ṣẹlẹ̀ ni pé ó ti ṣe ọṣẹ́ yẹn. Mo rò pé ṣé ẹ mọ̀ pé tó bá yá àwọn èèyàn ó mọ wá, á rẹ́ni tí ó wá ìyá yẹn wá, á rẹ́ni tí ó máa béèrè pé níbo ló wà àbí nǹkan kan. Á dẹ̀ rẹ́ni tí ó wá nú ilé yẹn tó ti jẹ́ pé wọ́n ti ń wá nú ilé yẹn tẹ́lẹ̀. Mo rò pé ìkan nínú àwọn mọ̀lẹ́bí ló wá, ó ṣẹ̀ wá ń wò ó pé ìyá wa dà, níbo ló wà? Wọ́n níyẹn wá, ó lóun dà á rò pé àbí ìyá ti ṣubú, bóyá ìyá lọ sínú basement àjàlẹ̀ nú ilé, kó má lọ jẹ́ pé ìyá ti ṣubú síbẹ̀. Ṣẹ mọ̀ ìyá 71, ó ṣeé ṣe bóyá nínú ohun tá à ń sọ yìí gan, bóyá ìyá ti ń gbàgbé nǹkan, ó ti ń di ẹni tó ń rìn tó ń ṣubú. Bóyá torí ẹ̀ náà ni wọ́n ṣe ti mọ̀ pé ọmọ yẹn ni alákòóso àti olùtọ́jú ìyá yẹn tí ìyá yẹn mú kalẹ̀ pé kán má gbé òun lọ home o, kóun wà nínú ilé òun, kí ọmọ òun kó máa tọ́jú òun. Léléyìí tó já sí pé gbogbo owó tó yẹ kí ìjọba kán máa san fún irú ibi tí wọ́n lè ní wọ́n ń gbé lọ tọ́jú ẹ̀, ọmọ yẹn ni ó máa gbà á. Ó ti yé yín báyìí? Ọmọ yẹn wá dàbí caregiver, olùtọ́jú fún ìyá yẹn. A lè sọ pé irú ìyá yẹn ò roore ro ọmọ yẹn. So, ẹni yẹn wá lọ basement pé kóun lọ wò ó, kó má lọ jẹ́ pé ìyá ṣubú, ó wà ní basement tí ò lè dìde. Ìgbà tẹ́ni yẹn máa wọ inú àjàlẹ̀ nínú basement, ó ń gbóòórùn. Òórùn tó ń gbọ́ yẹn, ó rí i pé òórùn tí ò dáa ni. Ó ní òun tún wá fura pé ọmọ ìyá yẹn yìí obìnrin, ìyẹn Candace Craig, àti ọmọ titi ẹ̀ wípé wọ́n ń wò òun tìfura tìfura, wọ́n dẹ̀ ń ṣọ́ òun lápá, ṣọ́ òun lẹ́sẹ̀. Ó ní fún ìdí ìyẹn, òun ò wá dúró pẹ́ nínú basement yẹn. Òun wò ó pé kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀, kóun má ṣèjáfara. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun náà ò gọra ẹ̀ kó wá fẹ́ ṣe bíi pé akíkanjú àbálágbára, kó wọnú basement yẹn lọ délẹ̀, kó wá máa túbẹ̀. Ṣé ẹ mọ̀ pé tó bá lọ ṣe bẹ́ẹ̀, táwọn méjèèjì yẹn bá lọ ka mọ́bẹ̀, tán sì wà lórí pé káṣírí àwọn má tú, ṣé ẹ mọ̀ pọ́n tún lè lu òun náà pa síbẹ̀? Wọ́n lè lu òun náà pa síbẹ̀ kán tún kùn ún sí wẹ́wẹ́. Ṣùgbọ́n ó ní òun fọpọlọ gbé, òun rí i pé bọ́n ṣe ń wò òun tìfura tìfura àti bọ́n ṣe ń ṣọ́ òun lọ́wọ́ lẹ́sẹ̀, òun ló wá dọ́gbọ́n títí bóyá ó bá wọn ṣeré normal títí tó fi jáde ńbẹ̀. Ó wá pe ọlọ́pàá, ó wá sọ fọ́lọ́pàá, lọlọ́pàá fi wá wá. Ìgbà tọ́lọ́pàá máa dé, tán máa lọ sí basement, tán máa túbẹ̀, nínú àwọn báàgì tí arábìnrin yẹn tó dì jọ síbẹ̀, torí òórùn wà nínú ibẹ̀ yẹn, inú àwọn báàgì yẹn ná wá rí i pé ó ti gé ẹran ìyá yẹn lékìrí lékìrí. Orí ìyá yẹn sì wà ńbẹ̀, ó ti yé yín? Orí ẹ̀ sì wà ńbẹ̀. Then ó ti gé àwọn ẹran ẹ̀ lékìrí lékìrí. Now, ẹ́ rí i pé nínú fọ́nrán inú fọ́nrán eléyìí, ohun tó mú àwòrán eléyìí wá àtìdí tẹ́ fi ráwòrán yìí ni pé gríìlì tí wọ́n máa fi ń yan ẹran, ìgbà tí wọ́n máa ṣínú ẹ̀, wọ́n bá ó ti ń yan ẹran ìyá yẹn nínú ibẹ̀.
ó ń grill ẹran ara ìyá yẹn. Lára àwọn tó ti gé, ó ti ń káwọn kan lọ sínú inú grill, ó ti ń grill ẹ̀. Wọ́n ní ó mu, ó fi gbogbo nǹkan aládìídùn tá a máa fi ń pa nǹkan, ó ti yé yín, àwọn bíi kí la máa ń pè é ná? Ó lórúkọ tá a máa ń pè é, bíi táìmù, bíi nǹkan nǹkan, òróró oríṣiríṣi, ata gbogbo ẹ̀ ó ti fi pá lára, ó ti yé yín pé so àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ agbófinró wọ́n wá ní àwọn nígbàgbọ́ pé ìdí tó fi ṣe gbogbo ìyẹn ni pé kò fẹ́ kí òórùn ẹran yẹn rùn tó bá ń ṣe é, káwọn èèyàn má mọrú ẹran tí ó ń ṣe. Ṣé ẹ mọ̀ pé ìgbà tó ti fi gbogbo àwọn nǹkan aládìídùn olóòórùn pa á, òórùn yẹn ni ó máa rùn jáde nígbà tó bá ń grill ẹ̀. Now, ṣé tó bá grill ẹ̀ tán, ṣó fẹ́ jẹ ẹ́ ni àbí kí ló fẹ́ fi ṣe? Àmọ́ nǹkan kan tó dájú ni pé tó bá jẹ́ pé ó fẹ́ jẹ ẹ́ ni kò lè dá jẹ ẹ́ tán. Tóun àtọmọ ẹ̀ obìnrin ná fẹ́ jẹ ẹ́ ni, tó bá jẹ́ pé wọ́n fẹ́ jẹ ẹ́ ni, wọn ò lè dá jẹ ẹ́ tán. Now, kí n tó tẹ̀síwájú, mo fẹ́ kí èmi àtẹ̀yin, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan láàrin. Nàìjíríà ni a wà láti máa ń gbọ́ ńgbà kan wá ní àwọn kan ń sọ̀tàn ara wọn báwọn ṣe gba ẹyẹ táwọn wọnú ẹgbẹ́ àgbà, pé àwọn wà ní school, ọmọ kíláàsì àwọn ó wá dé, ó wá fún àwọn lẹ́ran, àwọn wá jẹ ẹ́, ìgbà tó wá dòru, àwọn wá bára àwọn níbì kan. Oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ti gbọ́, àtèyí tó jóòtọ́ àti tàwọn tán wá fi parọ́, gbogbo ẹ̀ la ti gbọ́ ta ti rí rí. Ṣùgbọ́n mi ò rí rí, mi ò sì gbọ́ rí l'Amẹ́ríkà. Ṣùgbọ́n ṣé ìyẹn já sí pé àwọn èèyàn kan ò ní máa hurú ìwà yẹn? Ara wa sọ mí kìjì pé ẹ̀kọ́ wà nínú kiní yìí o. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń wà níbi iṣẹ́ nígbà míì, tí àwọn ará ibi iṣẹ́ tí wọ́n á dé tí wọ́n á ní ẹ wo irú Thanksgiving tá a ṣe lọ yìí, gbogbo wa la mọ̀ pé turkey ná máa fi ń ṣe Thanksgiving, àbí bẹ́ẹ̀ kọ́? Ó ṣeé ṣe a lè padà síbi iṣẹ́ tá á rí nínú àwọn ọ̀rẹ́ tá a jọ ń ṣiṣẹ́ tá ní mo mẹ́ran wá fún ẹ. Ẹran yẹn lè jẹ́ turkey tíwọ náà mọ̀ pé turkey ni. Ẹlòmíì lè mú nǹkan tí è ṣe turkey wá tá sọ fún yín pé òun ò kí ń jẹ turkey, ṣùgbọ́n ohun táwọn ń lò táwọn fi ṣe nìyí. Now, gbogbo wa kọ́ la dẹ́ran mọ̀, irú èmi sì mo bàjẹ́, mi ò dẹ́ran mọ̀. Ibi tó ṣe dé ẹ jẹ́ n sọ fún yín, mi ò fẹ́ràn kí n máa jẹran ẹlẹ́dẹ̀, mi ò kí ń jẹ ẹ́. Tẹ́ran ẹlẹ́dẹ̀ ti ba ẹnu mi mọ báyìí, á ti lé ní 17 years. Bẹ́ẹ̀ ni, tí ẹran ẹlẹ́dẹ̀ tó ti ba ẹnu mi mọ, á ti lé ní 17 years. Mi ò kí ń jẹ ẹ́. Pẹ̀lú bí mi ò ṣe wá ń jẹ ẹ́ yẹn, Elédùmarè ló yọ mí. Èèyàn kan, ẹ mọ ẹ̀yin tẹ́ bá ń gbé Amẹ́ríkà á tètè yé yín. Ẹ mọ bí kán náà fẹ́ ṣe nǹkan kan end of the year àbí nǹkan kan tí wọ́n á ní kóníkálukú kó gbé side dish wá àbí kó gbé nǹkan tí ó bá lè gbé wá. Bẹ́ẹ̀ ná ṣe kó oríṣiríṣi wá ńjọ́ yẹn, wọ́n tò ó síbẹ̀. Mo ṣáà mọ̀ pé mo wọnú ibẹ̀, mo rí ẹran yẹn ó tóbi. Meanwhile, wọn ò label anything. Mostly l'Amẹ́ríkà, later ni mo find out pé ohun tán ṣe yẹn wrong. Mostly l'Amẹ́ríkà, wọ́n máa label ẹ̀, wọ́n á kọ pé eléyìí o, nǹkan tó wà ńbẹ̀ nìí, eléyìí nǹkan tó wà ńbẹ̀ nìí. So that tó bá ti débẹ̀, ìwọ tó mọ̀ pé nǹkan tó ò kí ń jẹ ni, o ò ní jẹ ẹ́ torí pé wọn ò fẹ́ kẹ́nìkankan dáràn sáwọn lọ́rùn. Ẹlòmíì wà tó jẹ́ pé tó bá jẹ kiní yẹn, ojú ẹsẹ̀ ńbẹ̀ náà ni nǹkan á ti ṣe tí wọ́n á ní láti pe ambulance. Tó bá dẹ̀ padà mọ̀ pé nǹkan tóun jẹ yẹn ni, ó lè sue ilé-iṣẹ́ yẹn. Torí ìdí yẹn ná ṣe máa label ẹ̀ pé okay, nǹkan tó wà ńbẹ̀ ní, nǹkan tó wà ńbẹ̀ ní. Torí tó bá padà lọ mu lẹ́yìn tán label ẹ̀, tó bá jẹ ẹ́, tó bá fẹ́ sue wọn, wọ́n á lè prove pé rárá, wọ́n kọ nǹkan tó jẹ́ síbẹ̀, ìwọ lo mu tó jẹ́, kì í ṣe pé bóyá wọ́n poison àbó jẹ́ by mistake. O rí now, wọ́n label ẹ̀. But ńgbà yẹn, èmi ò mọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ òun ló tóbi bẹ́yẹn. Ó ti yé yín? Èmi ò dẹ̀ fẹ́ jẹun púpọ̀. Mo kàn fẹ́ bu ráìsì kékeré, kí n kàn mú ẹran yẹn, kí n jẹ́, kí n dẹ̀ mu sódà sí, kí n dẹ̀ kúrò ńbẹ̀. Mo ti wá mú ẹran yẹn, mo ti gbé sínú abọ́, mo bu ráìsì kékeré sí i. Mo wá jókòó, gbogbo wọn tiẹ̀ ń ṣe yẹ̀yẹ́, wọ́n ní èmi ò jẹun. Torí gbogbo wọn, wọ́n ti ń ṣe sọ̀mùsọ̀mù tínú wọn ń dùn. Ẹ̀yin tẹ́ bá ti mọ̀ wà àwọn èèyàn wa tán wà níbí, nínú wọn ń dùn ná ń ṣe. Bí mo ṣe wá jókòó
ọ̀gá mi nígbà yẹn tó jọ́gàá wa pátápátá ọmọ Kenya ni. Ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń jẹ ẹran ẹlẹ́dẹ̀. Òun ló wá ó wá wọlé, ó wá ń rẹ́rìn-ín, ó ní mi ò bu oúnjẹ ni pé rice kékeré. Wípé pé òun fẹ́ lọ bu rice tòun nísìnyí pé nǹkan kan tó wà ńbẹ̀ táwa kúkú lè jẹ àwa Africans náà nìyẹn. Pé gbogbo mídìímídìí wọn pé then pé ẹran. Ló wá wo ẹran ló wá ní ó lẹ́ran mi tóbi o. Bó ṣe rẹ́rìn-ín nìyẹn. Ó wá ní ó ní ṣèbí mi ò ń jẹ ẹlẹ́dẹ̀. Mo ní ó lẹ́lẹ́dẹ̀ ló wà nínú. Ó ní mi ò ti rí bó ṣe tóbi tó ń dán ni. Mo ní ṣẹ́lẹ́dẹ̀ ni? Ó ní thank God mi ì tíì jẹ ẹ́. Ó wá ní mo ti jẹ ẹ́. Mo ní mi ì tíì jẹ ẹ́. Ó ní go ahead. Ó ní my brother, find somebody that wants it or throw it away. That's pork. Mo wá dìde mo wá béèrè. Wọ́n wá ní ẹlẹ́dẹ̀ ló wà nínú kiní tó wà ńbẹ̀ yẹn. Mo ní kí ló dé tí ẹ ẹ̀ sọ? Kí ló dé tí ẹ ẹ̀ jẹ́ kéèyàn mọ̀? Mo ní èmi ò kí ń jẹ ẹlẹ́dẹ̀. Lẹ́nu kan wọ́n ní kí n gbélẹ̀. In fact, mi ò lè jẹ nǹkan kan mọ́ ńjọ́ yẹn. I left. Because mo ń rò ó pé tó bá jẹ́ nǹkan èèwọ̀ náà ni, bí wọ́n á ṣe jẹ́ kí n jẹ nǹkan èèwọ̀ tí wọn ò ní sọ fún mi nìyẹn. Kí ló mú mi tí mo lọ síbẹ̀ yẹn? Òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wa níbi iṣẹ́, á réèyàn kan tó fẹ́ràn wa níbi iṣẹ́, tá dé tá ní àwọn ṣe nǹkan kan, ẹran táwọn jẹ kù òun mú wá. Because omi inú ń kọ mí. Gbogbo ẹran ìyá yẹn tí arábìnrin yẹn kun, tó kun sí wẹ́wẹ́, tó wá ló kó sínú grill tí ẹ̀ ń wò lójúùran yín, tó ń kó síbẹ̀ tó ń yan, tó fi gbogbo nǹkan aláàdùn tó fi pá àtòórùn kán má baà mọ̀ pẹ́ran èèyàn ni, tó ń yan. Ẹ jọ̀ọ́ níbo ló fẹ́ kó lọ? Ta ló fẹ́ kó fún? Bí ìbéèrè táwọn kan ń béèrè pé ṣé kìí ṣe pé ó fẹ́ yan ẹran yẹn tán kó wá kó jáde lọ kó kó lọ fáwọn homeless, kó sọ pé òun wá ṣe wọ́n lóore? Ṣé kìí ṣe pé tó bá yan ẹran yẹn tán, tí ì ṣe pé wọ́n ka mú, á wá tún dáná sí i, á se oúnjẹ, á wá fẹ́ràn yẹn sí orí oúnjẹ, á wá lọ pín káàkiri fáwọn tébi ń pa tí wọ́n wà lérònà? Ṣérú arábìnrin yìí tó bá níbi tó ti ń ṣiṣẹ́, ṣé kò lè wábi iṣẹ́ kó lóun fẹ́ ta àwọn èèyàn lọ́rẹ? Because ohun tó ń gbìyànjú àti ṣe ni pé ó fẹ́ dispose gbogbo part body ìyá yẹn so that wọn ò ní lè trace ibi tó wà. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé nílùú tá à ń gbé yìí, if there is no body, there is no crime. Tí wọ́n bá rí òkú ẹni tí wọ́n ná ń wá àbí tán ní wọ́n pa, wọn ò lè fẹ̀sùn apààyàn kan ẹnikẹ́ni. Kódà kán mọ ẹni tí wọ́n rò wí pé bóyá ó ṣiṣẹ́ yẹn. Bẹ́nìyẹn bá gba agbẹjọ́rò, ohun tágbẹjọ́rò ẹ̀ ó máa sọ ni pé ẹni tẹ́ ẹ ló kú yìí gan a mọ̀ bóyá yóò dé lọ́la. Ẹni tẹ́ ẹ ló kú yìí gan a mọ̀ bóyá ó lọ ibìkan ó ti lọ ń jayé orí ẹ̀. Ó ti yé yín? So tán bá rí ara body ẹni tí wọ́n ná ń wá yẹn l'Amẹ́ríkà, òfin ò tíì gbà pẹ́ni yẹn kú. Kódà insurance ò ní sanwó insurance tó bá yẹ kán san. Wọ́n á ní wọn ò rí body ẹni yẹn and there is no evidence pó kú lóòótọ́. Ṣó ṣeé ṣe pé arábìnrin yẹn ó ń gbìyànjú àti dispose gbogbo ẹran ara ìyá yẹn so that kán má rí, kán má mọ̀. Tí wọn ò bá ti rí, wọn ò ní lè fẹ̀sùn kàn án pé òun ló pa ìyá yẹn. Ṣó ṣeé ṣe kó jẹ́ pé ohun tó fẹ́ ṣe nìyẹn? Then ṣó ṣeé ṣe kó jẹ́ pé tírú arábìnrin yìí tó bá níbìkan tó ti ń ṣiṣẹ́, ó fẹ́ kó ẹran yẹn, á máa lọ ibiṣẹ́, á máa sọ fáwọn èèyàn wí pé òun mú ẹran wá. Ṣé ẹ dẹ̀ mọ̀ kìí ṣe gbogbo wa la dá taste ẹran mọ̀ lẹ́nu àbí ta dá nǹkan mọ̀. Tó bá sọ fún wa pé nǹkan báyìí báyìí ni, àbí báyìí ló ṣe jẹ́, àbí báyìí ni, ṣé ẹ mọ̀ wí pé fọ́pọ̀lọpọ̀ wa tá à mọ̀ yàtọ̀, a lè jẹ́ tá à ní mọ̀, tá à dẹ̀ ní mọ̀ wí pé ẹran èèyàn ni. Mo tún wá wò ó, mo ní okay, ṣé bójú ṣe rí rèé tá à jobi lọ́jà ẹ̀dẹ̀? Gẹ́gẹ́ bí ohun tí mo fi bẹ̀rẹ̀. Mo ní láti ilé wá, láti kékeré tiwa, ohun tán fi kọ́ wa ni pé òbí wa ń tọ́jú wa nítorí ọjọ́ iwájú káwa náà lè ṣe kí ni? Ká lè sẹ̀san oore tí wọ́n ṣe fún wa, ká lè tọ́jú wọn.
kò sẹ́ni tí inú ẹ̀ máa dùn àbí tó máa gbà, pàápàá jùlọ pẹ̀lú ìròyìn tá à ń gbọ́ káàkiri l'Amẹ́ríkà yìí. Ọ̀pọ̀lọpọ̀ òbí tí wọ́n gbé lọ sí home níbi tí wọ́n ó ti máa tọ́jú wọn tán ń sanwó lá padà rí irú aburú tí àwọn èèyàn tó ń ṣiṣẹ́ nínú home yẹn tán ń ṣe fún wọn. Ṣé tèyí tí a rí tá a gbọ́ pé nínú àwọn ọkùnrin onírandanràndan tán ń ṣiṣẹ́ ńbẹ̀ tó mọ̀ pé ìyá arúgbó tí ò lè gbéra, tí ò lè sọ̀rọ̀ mọ́, tó bọ́ ṣòkòtò ńdìí tó yọ nǹkan ọmọkùnrin ẹ̀ tó ń kì wọ́n mọ́lẹ̀ tó ń bá wọn sùn, ṣé ìyẹn la fẹ́ sọ ni? Àbí ṣé ti àwọn tí wọ́n ní tó bá ti kan kán tọ́jú àwọn àgbàlagbà yìí, wọ́n bá ti wò fẹ́ẹ́fẹ̀ẹ̀fẹ́ tán rí i pé kò séèyàn kankan, tí wọ́n ó gbá wọn létí, tí wọ́n ó gbá wọn lójú, tí wọ́n ó máa sán wọn lọ́gọ̀ọ́ pé wọ́n ṣe tọ̀ sára, wọ́n ṣe gá sára. Iṣẹ́ tán gbà wọ́n fún kán ṣe nìyẹn o, ṣùgbọ́n tí wọ́n ó máa na àwọn èèyàn yìí. Àbí ṣé ti àwọn tí wọ́n ní ẹlòmíì ó lọ wò ìyá àbí bàbá ẹ̀, ibi tó bá kàn tí ń wò ó pé jẹ́ ń fara rò wọ́n, jẹ́ ń tiẹ̀ súnmọ́ wọn, ni ó rí i pé ìdin wà lórí bẹ́ẹ̀dì. Bó o nìdin ṣe dórí bẹ́ẹ̀dì? Ìgbà tí wọ́n ó bá wádìí, wọ́n ó rí i pé wọ́n ti ní egbò ní gbogbo ibi ìdí, gbogbo ẹ̀gbẹ́, gbogbo ara tán fi sùn nítorí pé ìgbà tán sùnlẹ̀, nígbà tákòókò tó yẹ kán yí wọn lára padà, àwọn wèrè tán gbà síṣẹ́ tán ń sanwó fún pé kó yí wọn lára padà, wọn ò yí wọn lára padà. Ohun tán ń pè ní bed sore á ti wá wà lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà yìí. Ṣé irú ìyá tí ó fọmọ ẹ̀ ṣalákòóso pé kán má wulẹ̀ gbé òun lọbì kankan kóun wà ńlé òun, kọ́mọ òun máa ṣalákòóso, kó sì máa tọ́jú òun, kó máa mójútó òun, ṣá máa ló ṣebi àbí ṣá máa ló ṣe nǹkan tí ò dáa? Ṣá máa ló ṣebi àbá máa ló ṣe nǹkan tí ò dáa? Àbí irú ìyá yìí ṣá máa sọ wí pé kò tọ́jú ọmọ ẹ̀ láti kékeré ni ò jẹ́ kó sífẹ̀ẹ́ láàrin wọn? Àbí kí la fẹ́ sọ? Irú odó kí la fẹ́ da ọ̀rúnlá ohun tó ṣẹlẹ̀ yìí sí? Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì fáwa tá à ń gbé òkè òkun, even fún ìwọ tó ń gbé Áfríkà gan, ẹ jẹ́ ká ṣọ́ṣe, ẹ jẹ́ á ṣọ́ra ohun tá à ń gbà, tá à ń jẹ lọ́wọ́ àwọn èèyàn, ohun táwọn èèyàn ń mú wá fún wa. Ojú rẹ̀ gúnrégé, ó cool, kò lè ṣerú nǹkan bẹ́yẹn, forget about it. Nobody is righteous. Wòlíì ni, àáfàá ni, kò lè ṣerú ẹ̀, forget about it. Ọ̀daràn lọ̀pọ̀lọpọ̀. Nobody is above that. Inú ara ẹ ló kù tó máa mọ̀ báyìí. Má mọnú ẹnìkankan, má dẹ̀ gbẹ̀rí ẹnikẹ́ni jẹ́. Jẹ́rìí ara ẹ. Nínú jíjẹ́rìí ara ẹ, nínú mímọnú ara ẹ, òun ló wà yìí pé má fi ọmọ ẹ lẹ̀ kó lọ dúró sọ́dọ̀ ẹnikẹ́ni nítorí pé o ò mọ̀, aburú lè ṣẹlẹ̀ ńbẹ̀, aburú lè ṣe ọmọ ẹ ńbẹ̀. Ẹnujọ́ mẹ́ta yìí ni èmi àti ìyàwó mi la jókòó là ń wò ó, èmi ni mo play ẹ̀. Kí ni bàbá yẹn ń ṣe? Funfun ni o. Wọ́n dẹ̀ ní gbogbo èèyàn ló mọ̀ ọ́ pé ó máa ń jẹ́ káwọn ọmọ wá ṣe sleep over nílé ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tiẹ̀. Ṣùgbọ́n ohun tí wọn ò mọ̀ ni pé ó lọ́ṣẹ́ tó ń ṣe fáwọn ọmọ yẹn. Àfìgbà tó dọjọ́ kan, àwọn ọmọ obìnrin bíi 6 kan wọ́n wá pẹ̀lú ọmọ tiẹ̀. Wọ́n ló wá po ohun tá a máa ń pè ní smoothies. Ó po banana smoothies, ó pò ó fún wọn tó máa fi blender tó máa blend banana, ọ̀gẹ̀dẹ̀, ó ti bó ọ̀gẹ̀dẹ̀, ó kó sínú blender, ó ti blend ẹ̀, ó ti kúnná, ó ti yé yín, ó fi ṣe smoothies. Wọ́n ní àṣé ó ti fi àwọn oògùn, ó ti fi sínú ẹ̀ tó máa jẹ́ káwọn ọmọ yẹn sùn. Àwọn ọmọ ọdún mélòó là ń sọ? Àwọn ọmọ 14, 15, àwọn ọmọ ọdún 13, 14, 15, àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀. Wọ́n dẹ̀ ní kò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀ tí wọ́n ò ní wọ́n ń ṣe sleep over káwọn ọmọ lọ sùn ńlé ẹ̀ tí wọ́n á wà ńbẹ̀. Òbí oníkálùkù máa drop wọn síbẹ̀. Now, wọ́n ní ìkan nínú àwọn ọmọbìnrin yẹn lára fu pé ìgbà tí bàbá yẹn gbé smoothies yẹn wá, ó fi straw kọ́lọ̀kọ́lọ̀, different colours fún each person ló fi sínú smoothies yẹn. Wọ́n lọ́mọ yẹn lára wá fún òun pé kí ló ń ṣẹlẹ̀? Ṣé kìí ṣe pé God òun ṣáà sọ fún òun pé something is not right. Mo rò pọ́mọ yẹn wá dọ́gbọ́n kò mu tiẹ̀.
then ó ṣeé ṣe kó jẹ́ pé ó sọ fún kan nínú àwọn tó kù náà pé èmi ò mu kíní yìí o, mi ò mọ nǹkan tó dé, ara mi ń sọ̀rọ̀ fún mi pé kí n má mu ú. Wọ́n ṣáà nígbà tó ṣetán tó yẹ kán sùn, bóyá èyí tó sọ fún ìyẹn ní kó máa bọ̀ lọ́dọ̀ òun kó wá sùn sọ́dọ̀ òun táwọn dì mọ́ra àwọn. So wọ́n wà ńbẹ̀. Wọ́n lọ́mọbìnrin yẹn wá dọ́gbọ́n, ó pirọrọ, ó ṣe bíi póun ti sùn kò sùn. Wọ́n ló nígbà tó yá bàbá yẹn wá sísàlẹ̀, inú basement náà ni. It is always inside the basement. Wípé bàbá yẹn wá sínú basement ibi tí àwọn wà, just àwọn ọmọbìnrin kéékèèké yẹn nìkan ná wà ńbẹ̀ o. Wípé ìgbà tó dé, ó gbé ẹsẹ̀ ẹnìkan sókè, ó fa ọwọ́ ẹnìkan, ó ń wò wọ́n bóyá wọ́n ti sùn, ó ń check wọn then ó ń wò bóyá wọ́n máa jí. Wípé ó ṣáà ń wá, wípé ó lọ bí ẹ̀mẹ́ta, wípé there was a time gan ó wá, ó fọwọ́ ṣe bí ojú òun bóyá ó ń fura pé bóyá eléyìí ò sùn. Ó ní ó tún dé àárín kan, ó gbọ́wọ́ síbi imú òun, ó ń wo bóun ṣe ń mí. So ọmọ yẹn ni wọ́n ní ó wá dọ́gbọ́n, ó wá mú fóònù tiẹ̀, ó wá send message sí àwọn òbí ẹ̀ pé ara mi ò balẹ̀, mi ò fẹ́ wà ńbí, ẹ wá gbé mi. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dé, ẹ má jẹ́ kán ẹni yìí fura o. Ẹ sọ pé a ní family emergency ló jẹ́ kẹ́ ẹ wá gbé mi. Unfortunately, bóyá ìyá rẹ̀ ti lọ sùn, wọn ò rí message ẹ̀. Mo rò pé ìgbà tọ́mọ yẹn dúró pé ó yẹ kán respond back tí ò gbọ́ response, ó wá tún send message sí kan nínú àwọn ọ̀rẹ́ àwọn mọ̀mọ́ ẹ̀ pé mo wà ńbi báyìí báyìí, ẹ wá kẹ́ ẹ wá gbé mi. Ara mi ò balẹ̀, ọkàn mi ń sọ fún mi pé nǹkan kan lè ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá ti dé, ẹ sọ pé there is a family emergency ló jẹ́ kẹ́ ẹ wá gbé mi, kán má baà fura. Ọ̀rẹ́ màmá ẹ̀ yẹn, ìyẹn ló rí message tó wá ló wá gbé ọmọ yẹn. Ìgbà tó gbé ọmọ yẹn, mo rò pọ́mọ yẹn wá ṣàlàyé fún un, ná wá lọ pe ọlọ́pàá, lọlọ́pàá wá, ná wá kó àwọn ọmọ tó kù. Bọ́n ṣe kó wọn, wọ́n kó wọn lọ ibi tí wọ́n máa ti ṣe àyẹ̀wò fún wọn, tán máa ṣe test. Lo and behold, lóòótọ́ wọ́n bá pé nǹkan tí wọ́n mu, bàbá yẹn ti fi àwọn oògùn olóró kan sínú ẹ̀ tó máa mú kí àwọn ọmọ yẹn sùn. Now, kí lèròńgbà bàbá yẹn? Kí ló fẹ́ ṣe fún àwọn ọmọ yẹn? Ṣé ó lè jẹ́ kan nínú àwọn tí wọ́n tu àwọn ọmọ ọlọ́mọ síhòhò tí wọ́n ya fọ́nrán wọn tí wọ́n máa kó sí orí ẹ̀rọ ayélujára tí wọ́n fi ń pawó? Àbí ó lè jẹ́ kan nínú àwọn tán ń ki àwọn ọmọ yẹn mọ́lẹ̀ pẹ̀lú irú oògùn tán ló fi sí yẹn, wọ́n ló ṣeé ṣe gan tán bá ń lu àwọn ọmọ yẹn gan, wọ́n lè má jí títí tí oògùn yẹn tí ó fi wear out lára wọn. Ó ṣeé ṣe kó jẹ́ pé ó fẹ́ kì wọ́n mọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lóru, àbí kí ló fẹ́ ṣẹlẹ̀? Tó bá dẹ̀ jẹ́ yẹn náà ni, ṣó ṣeé ṣe pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn? Á wá ya fọ́nrán wọn, á wá lọ gbé sórí ẹ̀rọ ayélujára, á máa fi pawó. Ṣó ṣeé ṣe? Ara ìdí ẹ̀ ní àwọn àṣà kan wà tó jẹ́ pé èmi ò ń báyàn ṣé. Wọ́n ń ṣe sleep over, wọ́n ń ṣe kinní kan. It's not my cup of tea. Mi ì dẹ̀ fẹ́ kọ́mọ mi ṣé. Mi ò fẹ́ suspect èèyàn, mi ì dẹ̀ fẹ́ kéèyàn suspect mi. Ẹni tá a ti jọ ń ríra wa tá à ń rẹ́rìn-ín, mi ì fẹ́ ká dọ̀tá ara wa, ká máa suspect ara wa, àbí? Wọ́n dẹ̀ ní awọ̀lú má tẹ́, ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Ó dífá fún ohun tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ láṣálẹ́ yìí pé ẹ jẹ́ ká sọ́ ohun tá à ń gbà jẹ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ jẹ́ ká sọ́ bá a ṣe ń bá àwọn èèyàn embrace àwọn àṣàkáṣà tí wọ́n ń gbé kiri, tí wọ́n ń sọ pé ó dáa, táwa náà fẹ́ máa bá wọn ṣe, tá a sọ di nǹkan akọ pé òun lèèyàn fi ń ṣe ọ̀làjú, òun la fi ń ṣe pé mo lówó lọ́wọ́, táwa máa brag lórí social media. Ọmọ mi ti lọ ṣe sleep over ńbìkan. Ọmọ ẹ tó ló lọ ṣe sleep over yẹn, ṣé o mọ nǹkan tí wọ́n ń ṣe fún níbi tó lọ? Ṣé o mọ nǹkan tí yóò ṣẹlẹ̀ sí tóun gan ò ní mọ̀ débi tí ó délé tí ó sọ fún ẹ? Àbí jẹ́ ká sọ pé nǹkan ṣẹlẹ̀ sí i, ó wá mọ̀. Nígbà tó bá padà dàgbà, tó bá gbọ́njú, tó bá wò pé ohun tó ṣe mí yìí ò yẹ kó ṣe mí. Ìyá àti bàbá mi ni wọn ò lámòójútó tó, àwọn ná fi mí sínú ewu.
ojú wo ló máa fi wò yín? Irú ọkàn wo ló máa fi bá yín lò? Ṣé okùnfẹ́ tó wà láàárín àwa àti àwọn ọmọ wa tá à ń gbìyànjú ṣá ń sáré bí kò ṣe ní fàágùn lọ gbọnran tí àlàfo yẹn ó pọ̀ àbí tí ò ní sí ńbẹ̀ mọ́? Ṣá ń gbìyànjú ẹ̀ torí ọjọ́ iwájú, torí ọjọ́ ọ̀la, torí ọjọ́ alẹ́ wa? Ṣé à ń fúnrara wa, à ń kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ béèyàn ṣe ń ṣe, béèyàn ṣe ń nítẹ̀lọ́rùn, béèyàn ṣe é sojú kòkòrò, béèyàn ṣe ń ní ìfaradà àti ìforítì? Nítorí pé kí ni, ẹ worú ọmọbìnrin tí ó pàyà ẹ̀ yìí, àìnítẹ̀lọ́rùn, àìnífaradà, àìníforítì, àìnífẹ̀ẹ́ ìyá ẹ̀, òun ló sún débi ohun tó ṣe. Nítorí pé tó bá nífẹ̀ẹ́ ìyá ẹ̀ tó lóòótọ́, tó nífaradà, tó níforítì, kò ní rò í pé òun máa pàyà òun. Nítorí pé kí ni, wọ́n lójú ló ń kọ́mọ olè tó ń dájọ. Ojú ló ń kọ́mọ olè tó ń dájọ. Ṣebí bàbá rẹ̀ náà ni ó padà jí kó, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ṣebí nígbẹ̀yìn gbẹ́yín gbogbo ohun tí ìyá yẹn ní, ṣebí títa arábìnrin yẹn ló máa dà? Kí wá ló ń kan lójú? Kí ló ń le láré? Kí ló dé tí ò ní sùúrù? Kí ló dé tí ò nífaradà? Kí ló dé tí ò farabalẹ̀? Tó fi wá di pé ó ṣe é débi pé ó gbẹ̀mí ìyá yẹn. Ó wá gbẹ̀mí ìyá yẹn tán, ó tún wá mókú ẹ̀, ó ṣe é rédèrèdè, ó ṣe é rẹ́dẹrẹ̀dẹ, ó kun ẹran ẹ̀ sí wẹ́wẹ́, ó wá ń yan án. Ńbo ló fẹ́ kó ẹran tó ń yàn yẹn, níbo ló fẹ́ kó o lọ? Kí ló fẹ́ fi ṣe? Ó ṣeni láàánú, wọ́n ti dájọ́ fún arábìnrin yẹn, wọ́n ti gbé ẹjọ́ ẹ̀, wọ́n ti gbọ́ ẹjọ́ ẹ̀ láìpẹ́ yìí, wọ́n dẹ̀ ti dájọ́ fún un pé ó jẹ̀bi ìpànìyàn. Bẹ́ẹ̀ ni, bó tiẹ̀ jẹ́ pé ó ń gbìyànjú àti rojọ́ àròjàre pé òun kọ́ lòun pa ìyá òun, ṣùgbọ́n ìgbà tí òun rí i, torí kán má baà sọ pé òun ni, lòun ṣe kí ni, lòun ṣe gbogbo ohun tóun ṣe. Ṣùgbọ́n nínú ohun tá a rí àti ohun tá a gbọ́, ẹ̀kọ́ ti fojú mímu hàn. Gbogbo ohun tó ṣe yẹn ó ti kọjá pé èèyàn rí nǹkan lójijì, èèyàn ò fẹ́ kán sọ pé òun lòun ṣe é. Kódà wọ́n ti jẹ́ ó yé wa pé kò lè wá ro ẹjọ́ àròjàre pé bóyá òun ní ọdẹ orí àbí àìsàn kan ń ṣe òun nínú ọpọlọ, nítorí pé nínú gbogbo àwọn ìgbésẹ̀ tó gbé àti ìlànà tó gbà ṣe kinní yẹn, ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó hùwà ẹni tórí ẹ̀ pé, ó hùwà ẹni tó mọ ohun tó ń ṣe. Ẹ má bínú sí mi pé kò ní jù báyìí lọ, ṣókí lọbẹ̀ oge, ọ̀rọ̀ yìí ni ó jẹ́. Mo fẹ́ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yìí, mo dẹ̀ fẹ́ ká dá ọ̀rọ̀ yìí rò. Mo fẹ́ jẹ́ ká wo ibi tí a bálé ayé dé lónìí. Mo fẹ́ jẹ́ ká wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Mo ṣe ládùúrà kí Elédùmarè kó fọ̀run kẹ́ ìyá yìí. K'Elédùmarè kó mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú ẹ̀. Fún gbogbo ẹ̀yin àgbàlagbà wa, ẹ̀yin arúgbó wa, mo ṣe ládùúrà yìí pé ikú oró ò ní pa yín, ọmọ ò ní ṣekú pa yín láṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, ẹ ti dàgbà, ẹ tún dógbó jù bẹ́ẹ̀ lọ. Ẹ ti ń fèrèkí jobi, ẹ ti ń fọwọ́ páwú, ẹ ti dàgbà, ẹ ní dàgbà ìyà, ẹ ní dàgbà òṣì, ẹ ní dàgbà àṣẹ́. Àgbà yín ò ní ráre, àgbà yín ò ní ṣẹ̀sín. Àtèmi tí mò ń ṣàdúrà yìí náà, gbogbo wa la á dàgbà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wo ètò wa, mò ń ṣe ládùúrà fún gbogbo yín. Ọmọ ò ní ṣekú pa yín o, ẹ̀yin náà ò ní ṣekú pa ọmọ yín. Àgbà yín ò ní ṣẹ̀sín, àgbà yín ò ní ráre. Ọkọ̀ tó ń gbé láyé tó ń sọ̀ lọ́run, àtèmi àtẹ̀yin, tọmọtọmọ, táyátáyá, tọkọtọkọ, tẹbí tará, a ní bá wọn dẹ́ṣẹ̀ lé, a ní wọkọ̀ ẹlẹ́jẹ̀ o. Títí dìgbà tá a bá tún pàdé, ẹ má bínú sí mi. Ẹ fi eléyìí ṣe ètò tó yẹ ká ṣe lénìí Saturday. Á pàdé lórí ìkànnì Ìyálájé lọ́la, níbi aago 2 ọ̀sán tọ̀dọ̀ tèmi níbí, tí ó jẹ́ aago 8 ní ilẹ̀ Yorùbá. Títí dìgbà náà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mike Ọlá Egunjẹmí, Ifágúgú yín kan báyìí. Èmi lọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ àfẹnugbégbá ẹbọ, ọmọ òjíwìjíwì fọwọ́ bẹgún tẹ́lẹ̀,
Mò ń kí gbogbo wa wí pé ká ríra láyọ̀ o, ká pàdé láyọ̀. Ẹ ṣeun gan ni.